Ele. Phone me kékeré dà. Play by PS card. Bluetooth mode. Anybody tó bá tó kí mi kú ọdún agbègbè. Anybody tó bá tó kí mi pé ẹ kú ọdún màá ṣépè sọ. Ẹ̀yin lẹ ń ṣe ọdún mi mọ̀ nípa ọdún tẹ́ ń ṣe. I don't know anything about your ọdún. Mi ò bá yín ṣe ọdún. Ilé mi ni mo wà. Ẹ ti gbọ́? Ẹ̀yin lẹ ń ṣe ọdún. Nobody should greet me happy Christmas again. Greet yourself. Jésù sọ fún mi pé ènìyàn bí òun. Okay? Jésù sọ fún mi pé ènìyàn bí òun. Kò sí Bíbélì. Greet yourself. Don't greet me. Jẹ́ kí tún gbọ́ pé a kú ọdún. Ẹ tó bá tún kí mi pé a kú ọdún máa bẹ́ ìpè fún. Ẹ kíra yín. Nǹkan tí mo wá ṣe níbí gẹ́gẹ́ bí ọba àgbáyé. Mo ń gbọ́rọ̀ kan bóyá lóòótọ́ ni bóyá irọ́. Mo fẹ́ mọ òtítọ́ kí lè mọ̀. Bóyá mo máa ṣépè fún ìyàwó Ooni of Ife. Bóyá mo máa ṣàdúrà fún. Ṣùgbọ́n Bíbélì sọ wípé ká wádìí gbogbo dájú ká lè mọ̀ létí sòtítọ́. Number 1, question méjì mo fẹ́ béèrè. Ṣé lóòótọ́ ni Naomi kúrò nílé Ooni of Ife? 1. Number 2, kí ló fa ìjà wọn? Kí ló dé tó fi kúrò ńbẹ̀? Mo fẹ́ mọ̀. Ìwọ tí o bá mọ̀ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó bá pè mí èpè ni o. Èmi wà gẹ́gẹ́ bí èmi wà níbí láti sọ̀rọ̀ òtítọ́ fún ẹni tí àwọn ènìyàn kò lè sọ òtítọ́ fún. Ṣé lóòótọ́ ni Naomi fi Ooni of Ife sílẹ̀? That is first action. 1. Èkejì. Ṣé kí ló ṣẹlẹ̀ kó tó fi sílẹ̀? Kí ló rí tó fi fi sílẹ̀? Kí nìdí tó fi fi sílẹ̀? Mo fẹ́ mọ̀. It is a lie. They are together. Rárá o, kò kúrò níbẹ̀ o. Ooni of Ife cup breakfast. Kí ló jẹ́ breakfast? Ọba àgbáyé should get their number now. Kí ni fẹ́ fi nọ́mbà Ooni sí? Èmi àti Ooni ní business. Èmi lọ́ba àgbáyé. Kò sẹ́ni tó lè dá sí ọ̀rọ̀ wọn yàtọ̀ sí mi. Èmi nìkan náà ló lè dá sí, kò sẹ́ni tó lè dá sí. Irú àwọn ẹ mọ̀ pé òun ni ọba gbogbo ilẹ̀ Yorùbá. Èmi kẹ́ ni bàbá ẹ̀. Òun ni ọba gbogbo ilẹ̀ Yorùbá, èmi ni bàbá ẹ̀. Èmi ló lè sọ pé kí ló dé tó fi ṣe nǹkan báyìí, kí ló dé tó fi ṣe nǹkan báyìí. Why do you do it? Èmi ló lè bá sọ. Do you want to intervene in the matter? Yes. Tó bá mo fẹ́ mọ òtítọ́ tó wà láàrin ọ̀rọ̀ yẹn. Because èmi mọ̀ wípé Naomi ò jẹ́ ṣe bẹ́ẹ̀. Tí Naomi bá fẹ́ fi Ooni of Ife sílẹ̀, bó ṣe wà tẹ́lẹ̀ kó tó dé pé Ooni pàdé ó máa padà síbẹ̀. Gbogbo owó Ooni tó bá wà lọ́wọ́ ẹ̀ ló máa kó ilẹ̀. Ìyẹn tó bá wọn pé mo fẹ́ rí ìjọba ọ̀run wọ̀ ni o. Bí o ṣe wà tẹ́lẹ̀ kó tó dé pé Ooni máa ló máa wà ló máa padà sí. Tó bá wọn pé o fẹ́ fi Ooni sílẹ̀. Ṣùgbọ́n tó bá believe pé o lè lọ kówó kan o fẹ́ wá lọ di born again. Iná dúró díẹ̀. Tó bá rò pé o fẹ́ lọ fi òbò sí business. O fẹ́ di born again. Ìgbàgbọ́ mi ò dẹ̀rọ̀ mọ́.
holy center Ọlọ́run ayé lábàrá eré nu irọ́ nu pamọ́ ò jẹ́ sí irú ẹ̀ tí ó bá ti ṣe irú ẹ̀ gbogbo owó Ọọ̀ni of Ife tó wà lọ́wọ́ ẹ̀ wà lọ kó ilẹ̀. ìgbà yẹn lórí ṣẹ̀ṣẹ̀ lè di born again ni o tó bá fi Ọọ̀ni of Ife sílẹ̀ láì kó gbogbo ẹrù ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ àti góòdù àti ṣéènì àti aṣọ tó ti rà fún ẹ gbogbo owó ẹ̀ tó bá wà lọ́wọ́ ẹ̀ wà hand over ẹ̀ fún tó o bá ṣe tó bá lọ pé o lọ di born again nìkan iná dúró de ẹ lọ́rùn ṣùgbọ́n o ò lè fi sílẹ̀ irọ́ dọ́pà irọ́ ni ìwọ kan ṣe ìṣe this thing kí náà pè rumors ni o ò lè filẹ̀ ó dá mi lójú tó bá filẹ̀ ìdí tó fi lè filẹ̀ ni wípé gbogbo nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ wà hand over ẹ̀ fún holy center bíbélì mi sọ fún mi ó sọ̀rọ̀ ó ní arákùnrin wa bá Jésù Olúwa ò kí lèmi yóò ṣe tèmi yóò fi wọ ìjọba ọ̀run Jésù dá lóhùn pé kí ló fi wí bọ̀wọ̀ fún bàbá rẹ àti ìyá rẹ kí ọjọ́ rẹ kó bá lè gùn má ṣe panṣágà má ṣàgbèrè má ṣe gbá má ṣàwo má ṣe kókó bàbá ìsásùn ó ní Olúwa ò fi ilé mi ti ń pamọ́ láti ìgbà èwe mi wá Jésù sọ pé nǹkan tó kùn lélẹ̀ lọ ta gbogbo nǹkan ìní rẹ kó sì máa tẹ̀lé mi lẹ́yìn mi ní kó má fi Ọọ̀ni of Ife sílẹ̀ tó bá fẹ́ fi sílẹ̀ gbogbo nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ wá lọ drop ẹ̀ ìyẹn tó bá fẹ́ ṣe tọ́lọ́run nìyẹn o tó bá yẹ pé torí tọ̀rọ̀ Ọlọ́run ló ti fẹ́ fi sílẹ̀ o tó bá yẹ pé torí tọ̀rọ̀ Ọlọ́run ló ti fẹ́ fi sílẹ̀ gbogbo nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ wá lọ hand over ẹ̀ fún wàá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ bó bá yẹ pé gàrí ló mu tẹ́lẹ̀ wà ló máa mú gàrí ìgbà ló lè di born again ṣùgbọ́n wo kó owó dání wo ló fẹ́ di born again tó bá kú àwọn agẹ́lẹ̀ àdínà ẹ̀ pa níjọba kó ìmá kú ẹ̀ wọ́n ná ayé ẹ̀ bàjẹ́ Ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí o ṣùgbọ́n irọ́ náà pa máa ò ní jẹ́ serú ẹ̀ irọ́ náà pa kó tó di pé mo máa ń dáhùn sọ̀rọ̀ mo láì kí n máa wádìí ọ̀rọ̀ kí n mọ òtítọ́ tó wà ń bẹ̀ mi ò kí sàdé sọ̀rọ̀ ṣùgbọ́n ó ṣeéṣe kó fẹ́ kọ́ lọ́la ó dẹ̀ ṣeéṣe kó ti filẹ̀ tó bá máa fi sílẹ̀ tó ti ọ̀rọ̀ Ọlọ́run make sure you hand over everything to him back kí nǹkan ti ayé kó bá ayé lọ. That's my advice for you. If you don't do that, tó bá kọ sílẹ̀ ó léwu fún ẹ. Tó bá bá mi ní gate wo pẹ̀lú àwọn tí máa nà. Torí èmi lọ́lọ́run máa fi jẹ punctuality prefect, late comer. Tẹ́ bá mi gbogbo yín pátá, gbogbo ẹ̀yin tẹ́ bá kọjá àyè yín láyé, èmi ni punctuality prefect tó fẹ́ máa nà àwọn late comer. Máa nà ayé ẹlòmíì bàjẹ́. Máa nà ẹlòmíì títí báyìí. Ẹ̀yin ẹ máa yọ sọnù. ẹ sọ fún Naomi pé kó má fi ọkọ ẹ̀ sílẹ̀ o ọba àgbáyé ló sọ̀rọ̀ tó bá máa fi sílẹ̀ dá owó ẹ̀ padà fún o it's advice for you tó bá fẹ́ fi sílẹ̀ gbogbo nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ dá padà relationship is not by force or King Solomon advised you don't leave your husband Naomi don't leave your husband and if you will leave it. If you want to leave your husband, make sure you return everything back to him. Má jẹ́ káwọn nǹkan tàn pé ṣe bó ti bímọ fún. No. It's a business. Tó bá fi Ọọ̀ni sílẹ̀, it's a business. Ọlọ́run ní ká kú. So bó ṣe rí nìyẹn o. I advise you because you call yourself prophetess. That's all. If you are ìgbà tí ìyàwó kí lórúkọ ẹ fi sílẹ̀ olúwo sẹ́wọ̀n pé mi ò dá sí torí kèfèrí làwọn méjì àti olúwo àti ìyàwó ẹ̀ kèfèrí ni wọ́n ṣùgbọ́n you are a prophetess. That is the reason why
mo fi intervene tó bá yẹ pé ó fẹ́ fi Ọọ̀ni sílẹ̀ torí ti pé bóyá ìbọ̀rìṣà àbí torí ti pé ó ń bá wọn sọ àwọn kankan tó fẹ́ gbọ́ make sure gbogbo owó ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ dá padà fún un tó bá fẹ́ rí ìjọba ọ̀run wọ nìyẹn o kọ́rọ̀ ẹ má bàa dàbí ti hey rákẹ́lì tó fẹ́ sá lọ pẹ̀lú ọkọ ẹ̀ tó lọ gbé ère bàbá ẹ̀ ikú ẹ̀ ló pa Rákélì bíbélì sọ pé nígbà tí Lábánì dé àgọ́ Ísọ̀ nígbà tó ó dé àgọ́ Jákọ́bù ó ní kí ló dé fi jí ère òun bíbélì sọ fún wa wípé ìyàwó Rákélì lọ tẹ ère bàbá ẹ̀ sínú gàrí ó wá jókòó lé lórí bàbá ẹ̀ wá gbogbo ibi kò rí nígbà tí bàbá ẹ̀ wá dé ọ̀dọ̀ ẹ̀ pé ọmọ mi dìde jẹ́ kí n wá ibi tó jókòó sí ọmọ ẹ̀ wá dá bàbá ẹ̀ lóhùn wípé òun ṣe nǹkan oṣù pé òun ò lè dìde kàbẹ́ fẹ́ gbọ́ bíbélì yẹn kíkà fún yín bíbélì sọ fún wa wípé bí wọ́n ti ń lọ lé ọ̀nà Rákélì rọbí ó kú toyúntoyún ni ó kú ó bí ọmọ yẹn òun ló fi bí Benjamin ó má jẹ́ kí nǹkan tó bá fẹ́ fi Ọọ̀ni sílẹ̀ má jẹ́ kí pínì ẹ wà lọ́wọ́ ẹ o Naomi ọmọ mi ni ẹ o má jẹ́ kí pínì Ọọ̀ni wà lọ́wọ́ ẹ tó bá fẹ́ fi sílẹ̀ mi ò ní kó má fi sílẹ̀ o relationship is a self-determination if you like you can leave him if you don't like don't leave him if you want to leave him make sure pínì ẹ kò sí lọ́wọ́ ẹ tó bá ti mọ̀ wípé o lè ṣe kí pínì ẹ má sí lọ́wọ́ ẹ má bá yí o àgbélébù ẹni bó ṣe máa gbé kú nìyẹn. Ọba àgbáyé ti sọ̀rọ̀ o lẹ́yìn ilé ìwé lè ṣe kó tó bá wùn ẹ́ ìyẹn ti lọ ọ̀rọ̀ tí Naomi ti lọ it's an advice for him or her tó bá mọ̀ ipò fẹ́ fi sílẹ̀ tó tìjọba Ọlọ́run gbogbo kan ní tó bá wà lọ́wọ́ ẹ̀ wá fílẹ̀ wá kó fún ìgbà ẹ̀ ló free tó bá kó sílẹ̀ tí pínì ẹ̀ bá kùn sọ́wọ́ ẹ̀ ò lè rí ìjọba ọ̀run wọ̀ ọba àgbáyé ti sọ̀rọ̀ o mi ò kí gbèsè yàn sí bí o lẹ́yìn yẹn wọ́n ní mo gbọ́ wípé àwọn wòlíì ti bá mi sọ̀rọ̀ wọ́n ní èmi o wọ́n ní mi gbọ́dọ̀ wá sí Kòròdú lẹ́ni o wọ́n máa pa mí o wọ́n máa ṣe gbá o èmi ọba àgbáyé ń bọ̀ ní Kòròdú o wọ́n ní tí bá wá sí Kòròdú o pé wọ́n máa pa èmi o èmi wá ẹkú kiri ni èmi fẹ́ kú o èmi ń bọ̀ ní Kòròdú lẹ́ni yìí o I dey come to Ikorodu today o èmi fẹ́ kú o I want to die o ẹ̀yin tí ẹ sọ pé kí wá sí Kòròdú ẹ announce fáwọn èèyàn pé ọba Solomon ń bọ̀ ní Kòròdú lẹ́ni o ìpè mo fẹ́ kú o pé àkókò ti tó èmi fẹ́ kú o àwọn tó bá ń bẹ̀rù ikú òun ló lẹ́wọ̀n máa sọ fún wípé hello má lọ síbì kan òun máa pa ẹ́ o wúwà ta ló fẹ́ pa ṣé àwọn àyè tí mo ṣépè fún ló fẹ́ pa mí àbí àwọn wo àbí who is that person? ok ẹ̀yin àyè kẹ́lẹ̀ mọ̀ pé ọba yìí kẹ́lẹ̀ mọ̀ pé ọba Solomon yàtọ̀ ok ẹja patí sílẹ̀ kẹ́ invite mi wípé kí wá síbẹ̀ bóyá máa wá bóyá mi ní wá ẹ̀yin àyè ẹ lọ kó patí jọ kẹ́ invite mi bóyá máa wá ẹ ò ní ìdá tí máa wá mi kiri tí wọ́n fẹ́ pa mí mu simple ẹ kàn pé àpéjọ kan ẹ̀yin àyè ẹ pé àpéjọ kan ẹni ọba Solomon wá síbẹ̀ kó wá sọ̀rọ̀ Ọlọ́run fún yín bóyá máa wá bóyá mi ní wá ẹ kàn fi test mi ẹ kọ síbẹ̀ wípé àyè night for ọba Solomon bóyá máa wá bóyá mi ní wá káwá máa wò ẹni yìí mo ń bọ̀ ní Ìkòròdú today I dey come to Ìkòròdú wọ́n ní wọ́n fẹ́ rí ọba Solomon wọ́n ní wọ́n ń ṣe ọdún ẹlòmíì á gbọ́rọ̀ lẹ́nu mi abínú forí gúnlẹ̀ sójà mi nígbà tí bá sọ̀rọ̀ Ọlọ́run títí abínú yìnbọn pa mí lórí stage kó bá mo lọ sinmi mo ń bọ̀ ní Ìkòròdú lẹ́ni o ṣe ọ̀rọ̀ Ọlọ́run sọ pé wọ́n fẹ́ gbọ́ lẹ́nu èmi ọba àgbáyé ọ̀rọ̀ Ọlọ́run mo fẹ́ sọ ń bẹ̀ tẹ́ bá ṣe ilédìí yín ẹ pè mí síbẹ̀ tẹ́ bá fẹ́ ẹni tí tó bá ti fẹ́ ṣe ẹ pè mí pé kí wá sọ ọ̀rọ̀ Ọlọ́run kò sí ibi tí kò sí ìkó tẹ́ ṣe láyé tí mi lè débẹ̀ èmi ń bọ̀ ń bẹ̀ tí bá ti débẹ̀ kó bá
mo ti lọ but kẹtù pa mí màá sọ̀rọ̀ fẹ́ lómi ò máa sunkún. I don't stay safe kankan mi ò ní ká gbàdúrà fún mi pé kí stay safe ìyẹn ọkàn yín mo stay safe o mi ò stay safe kò kàn yín èmi bọ̀ ní Ìkòròdú lẹ́ni mo stay safe o mi stay safe o I dey come to Ìkòròdú today. Okay oh kí ni mo lè ṣe yìí o bàbá tó pè mí wá sí Ìkòròdú yìí ṣé o ní nọ́mbà wo kọ nọ́mbà sílẹ̀ lọ́jọ́ yìí bá mi wá bí nọ́mbà ẹ̀ jáde mo fẹ́ pè. mi ò fẹ́ lọ tẹ́lẹ̀ o but inú ti bí mi pátápátá àwọn kan ti lọ pè mí látàná inú ti bí mi wọ́n ti múnú bí mi alàgbà tó bá wá sí Ìkòròdú a máa fi mú ẹ dánrin tó bá wá sí Ìkòròdú wọ́n máa pa èmi ọba Solomoni ìran yín mẹ́rin ìran mẹ́rin ló máa jìyà mo máa sọ fún yín lọ Holy Center I am the only man that can talk to anybody in this world anyhow and nothing will happen and if anything happen many things will spoil. And if many things spoil, there will not be solution. Your 4th generation will suffer for it. Me, I dey come to Ìkòròdú today. Gbé nọ́mbà yẹn fún mi. Àwọn dìdìrì kan sọ pé ṣebí mo sọ pé mi kì í ṣe Christmas. Igbe kí mi fà ṣe ní Ìkòròdú. A fẹ́ lọ sọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ibi tẹ́ ti ń ṣe fàájì yẹn. Ẹlòmíì máa sọ̀rọ̀ Ọlọ́run fún ọtí tó mú á dà sí mú ẹ. Ẹ fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu ọba Solomoni kò síbi tẹ́ ti pè mí tí mi ò ní lọ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ẹ pè mí sí Sabisa Forest ẹ pé ẹ sọ fáwọn Boko Haram pé kí wọ́n invite mi sí Sabisa Forest bóyá máa lọ bóyá mi ní lọ ẹ sọ fáwọn Boko Haram pé kí gbé program kalẹ̀ ìbájẹ́ nílànà mùsùlùmí ìbájẹ́ nílànà kìrìsìtẹ́nì ìbájẹ́ nílànà wo pé wọ́n invite ọba Solomoni to come and preach word of God there bóyá máa wá bóyá mi ní wá. Ṣé èèyàn máa kú ẹ̀mẹ́jì ni tako mo ti lọ mo lọ sinmi ibi tó yẹ pé mi ò kì í sùn lóru I don't dey sleep in the night go and talk King Solomon go and talk I want to go and rest and as I need somebody that can kill me I don't want to die alone I want somebody to kill me èmi bọ̀ ní Ìkòròdú lẹ́ni ẹjọ́ pè mí sí Ìkòròdú má fún mi lówó mò ń bọ̀ okay mi ò tẹ̀ wá ní dúró kó dé mọ́ mi ò tẹ̀ wá ní dúró kó wá escort mi mọ́ mo máa wọ̀nà NCC tí bá ti parí kíní màá wọ̀nà kókò sọ fún mi pé àdírẹ́sì báyìí ní hòtẹ́ẹ̀lì yẹn wà o èmi ń bọ̀ ń bẹ̀ ń sìn okay má dẹ̀ kó anybody wá mọ́ mi ò ní ìdí kérúbù mọ́ mò ń bọ̀ lọ́nà NCC pé nọ́mbà yẹn fún mi pé Afọlábí pé mo sọ pé wọ́n máa bọ̀ fóònù wo ló fẹ́ fi pè wọ́n. Ọwọ́ yín náà. Tẹ́lẹ̀ jẹ́ kọ́kọ́ pé nọ́mbà bọ̀bọ́ yẹn fún mi náà. Torí pé ẹ sọ wípé wọ́n máa pa mí ní Ìkòròdú ìyẹn ló bí mi inú. Tẹ́lẹ̀ mo ti sọ pé wọ́n lọ sẹ́ mo ní ìdí kérúbù 100 pé kó lọ kó wọn wá àwọn ló máa escort mi lọ síbẹ̀ àwọn kérúbù àwọn ajagun ọ̀run. Ṣùgbọ́n nísìnyí mi ò dúró de kérúbù mọ́ mo fẹ́ kú. 081 37 08137 40 86 62 nọ́mbà ọ̀bọ̀ ẹni àbí ṣé ó wà lórí Glo yìí. Glow Joy Unlimited Extravaganza. Recharge up to 500 naira during the week to qualify. Dial *611# now. Ẹ sọ fún ọ pé kán àwọn dìdìrì kan sọ pé kí ló tí mi wá Sásọ Rock sọ fún wọn pé kán invite mi Sásọ Rock kan gbé program sílẹ̀ bóyá máa wá bóyá mi ní wá máa sọ̀rọ̀ títí báyìí ò sí hello ṣé àlàáfíà lẹ wà. Àwọn èèyàn ti múnú bí mi inú ti ń bí mi inú ń ru mi lọ́wọ́. Aago mélòó làwọn kérúbù yẹn ń bọ̀. Ẹ fi jù wọ́n sílẹ̀ àwọn mẹ́lì ìgbà wọn náà sọ pé wọ́n ń bọ̀ káwọn kérúbù yẹn. Ẹ fi mo ní kẹ́ fi mélòó lẹ ti rí àrèjì káwọn kérúbù yẹn. Níbo ni àwọn kérúbù yẹn wà. Àwọn kérúbù yẹn wà. Okay.
Okay. Ní sùúrù nísìnyí àwọn èèyàn ti múnú bí mi wọ́n ní tí bá wá sí Ìkòròdú yẹn wọ́n ní wọ́n máa pa mí pé tí bá wá sí Ìkòròdú pé mi ní padà bọ̀ sílé o èmi nísìnyí mi ò tẹ̀ wá ní ìdíkérúbù mọ́ ní sùúrù èmi ò tẹ̀ wá ní ìdíkérúbù mọ́ ní ìkọlọ́sẹ̀ ni pé kí lórúkọ àdírẹ́sì hòtẹ́ẹ̀lì yẹn. ìkọlọ́sẹ̀ ni wípé èmi sì mo fẹ́ gbéra nílé ìsìn mo máa kó àwọn kérúbù méjì péré dání tó máa bá mi wá sílẹ̀ tó máa bá so èmi ń bọ̀ ní Ìkòròdú ìsìn hòtẹ́ẹ̀lì tí mo fẹ́ dé sí yẹn tí bá ti fẹ́ wọ Ìkòròdú wà wá cross mi ní ọ̀nà tó bá ti wá cross mi lọ́nà wàá mú mi lọ sí hòtẹ́ẹ̀lì yẹn màá lọ jókòó síbẹ̀ màá wá ṣe láì fáwọn èèyàn pé ọba Solomon ti wà ní Ìkòròdú o wípé ẹ wá pa mí mo ti fẹ́ kú o so very soon máa retí mi sí mo fẹ́ wọ̀ náà sísìn mo ń bọ̀ sísìn so má jẹ́ kí nọ́ọ̀bà yìí má jẹ́ kó fè tí bá ti pè tó bá ti lọ àmàjà hòtẹ́ẹ̀lì tí mo fẹ́ ibi tí mo fẹ́ hòtẹ́ẹ̀lì tí mo fẹ́ lò yẹn jẹ́ kó wà ready. That's very good. Mo ń bọ̀. Mo ń lọ sí hòtẹ́ẹ̀lì mo ń lọ sí Ìkòròdú nísìn. Wọ́n ní ẹ sọ wípé èmi ọba àgbáyé o. Ó mà ṣe o. Ẹsẹ̀ rí ẹ̀yin ènìyàn ẹ rò pé mo máa ń fọ́nbù. Àwa ti kọjá. I am 234 years old. 200 ayé ti sú mi wà láìtàláì. Ayé ti sú mi. Mi ò dẹ̀ fẹ́ dá nìkan kú mo wá ẹni tó fẹ́ pa I dey find somebody that want to kill me. Bá mi store nọ́mbà yẹn kọ Ìkòròdú sòòsì kàbí Ìkòròdú hòtẹ́ẹ̀lì àbí anyone tó bá sáà mọ̀ pé máa fi rántí ṣé o ti rántí nọ́mbà yẹn ó yá kó wá pe Afọlábí fún mi pé mo ní kó máa bọ̀. Mo ń bọ̀ ní Ìkòròdú nísinsìnyí o I dey come to Ìkòròdú náà alẹ́ ló yẹ kí n lọ tẹ́lẹ̀ but ọ̀sán yìí mo fẹ́ lọ jókòó síbẹ̀ mo fẹ́ máa ṣe fàájì mi bẹ̀ so that ẹ̀yin tẹ́ bá fẹ́ pa mí kẹ́lẹ̀ mo bẹ́ẹ̀ sì fẹ́ bìpí ara yìí pé ọba Solomon ti wà láràndì. Ìkòròdú so kọ́ síbẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé náà bì ṣeré pé kì í ṣe kọ́nà mo ti ń fọ́nbù mi tí Buhari déwájú mi ní tó bá déwájú mi máa ṣépè sọ tí bá ti ṣépè sọ kó yìnbọn pa mi. Tí bá rí Tinubu face to face máa fún lépè wípé Tinubu kí ni problem ayé ẹ what is your problem I want you to kill me tí bá ti sọ tán kill me let me go bóyá ẹ gbọ́ ọ̀kan tí Bíbélì sọ má bẹ̀rù ẹni tó lè para tí ò lè pa ẹ̀mí ẹ̀yin Kristẹni má bẹ̀rù ẹni tó lè para tí ò lè pa ẹ̀mí you can kill flesh soldier can kill flesh policeman can kill flesh you cannot kill this life. I am holy day pastor. I am holy days prophet. I'm not a pastor. Holy days prophet. Nǹkan tí mo sọ dá mi lójú ni tí ò bá dá mi lójú mi ni máa sọ. God sent me direct. I'm not a religionalist. I'm not a Christian. I'm not a Muslim. I'm not a herbalist. I'm not a Yoruba nation. I'm not a politician. I'm not a Biafra. I'm a man of God direct. I work for all the people in this world. I stand on top of truth all the time. I stand on top of truth and I'm ready to die on top of truth. I'm coming to Ìkòròdú now. I don't need escort again. Torí nǹkan tẹ́ sọ ló fà tínú fi bí mi o. Tó bá yẹ bẹ́ẹ̀. Hello, dial star. Ṣé o ti store nọ́mbà ẹ̀? Nǹkan tó fi store ẹ̀ sóò fi hàn. Tí bá wá lọ lọ́nà ẹ̀ ń sì tí mi bá wà mọ̀, màá bá àtúbà pẹ̀ lé. Second NIN, dial star 346 hash. Thank you. Wait. Abasi Bọ́lárìnwá dìdìrìn ni ẹ́ dìdìrìn. Why can you tell Buhari to organize a program? I will come to Aso Rock. Níbo lẹ wà? Ó yá ẹ máa bọ̀ mo ti lọ. Gbé Michael. Mi ò fẹ́ aṣọ ara o, aṣọ kérúbù ní kẹwọ̀. Ó ti yá, let's go.
When I get to Ikorodu, mo máa ṣe live video pé mo ti wà ní Ikorodu. Ẹ̀yin ayé, ẹ wá bá mi bẹ̀. Ẹ̀yin ẹyẹ, ẹ wá bá mi bẹ̀. Ẹ̀yin Illuminati, ẹ wá bá mi bẹ̀. Ẹ̀yin 666, ẹ wá bá mi bẹ̀. Ẹ̀yin ògbóni, ẹ wá bá mi bẹ̀. Oh my soul. People think they say that they play here. This is Messiah of the world. This is Messiah of Nigeria. This is Messiah of Yoruba land. I am Messiah of Yoruba land. I am Messiah of Nigeria. I am Messiah of the whole world. You will not see prophet like me. TB Joshua is a great prophet in the whole world. After the TB Joshua dropped his crown, he gave me the crown. When I die, I give another person the crown. One Messiah, one generation. TB Joshua come in gentle way. I come with action way. The person that will come from my back, solita power. Solita power. Action with double. Solita power. That one action with double. You don't ever see anything. God love you. That is the reason why I dey preach for you. Whether you will repent. Whether you will repent. Whether you will repent. But you don't want to repent. You are brave in okra soup. Go and help your labor. All what God give you, use it to make another person happy. That is what I'm telling you. I'm not fighting with you. Tinubu does not collect anything from my hand. But Tinubu, what are you want? Are you the only person there for this world? Use your money to help people. How many years do you want to live in this land? Leave anything presidency. Let another person go for president. Let Igbo go for president. Let Igbo people go for president. Yoruba, go and sit down. Hausa, go and sit down. Let Igbo go for president. That is all. Let's live with ourselves with a great love. That is what I'm telling you. You need TB Joshua tell you before you go. We need ourselves to succeed. We need ourselves to succeed. I need you, you need me. I need you, you need me. We need ourselves to succeed. Tinubu need Yoruba, Yoruba need Tinubu. Hausa need Yoruba, Yoruba need Hausa. Fulani need Hausa, Yoruba. Fulani need Igbo. Igbo, we need ourselves to succeed. We cannot succeed. Only one. Whoa, let me tell you something. Can nose be okay without eyes? Eyes, nose, mouth, they are working together. No, say that now I want to do alone. I don't want to work with eyes. I don't want to work with mouth. You are very stupid. With your eyes work. I say that. No, say that you don't want eyes. See. We need ourselves. What we need is love. What lost in Nigeria is love and truth. And I'm ready to be saying the truth. No matter who you be, whether you be president, I will tell you the truth. After I tell you, kill me or repent. If you be soldier, if you be leader of the soldier of the world, I will tell you the truth. After I tell you, kill me or repent. If you be king, I tell you the truth, kill me or repent. Now, soldier, don't talk to Rambo. He will kill you. Stupid soldier. Stupid soldier that is using his power to oppress people. Stupid policeman that is using his power to oppress people. Stupid president that is using his power to oppress people. The power that you have
It's an examination for you. It's an examination, and it's a privilege, and it's a grace. You need to use the power very well, whether you like it or not. If you don't use it very well, God will punish you. If you are a king, if you use your power to oppress people, God will punish you. That is what I'm telling you all the time. Love yourself. Love your neighbor. Help yourself. I need you. You need me. Go on top of my biology. What did they call it? On top of my wall. Biography. You will see my YouTube channel there. Click it. Because very soon I will not come to Facebook again. I will talk on YouTube. I will do the live video on YouTube. Go to biography on top there. Click that YouTube. Go back to my YouTube page. So that when I did for YouTube, you will be hearing me. I'm here to tell you the truth. You can see me that I am action man. God know that I'm action man before you use me. I don't lie. I say truth. I am a fokifaka. I am a fokifaka. I'm be also prophet. Also. Me I the same my penis. Any woman we want to fuck me. Any woman where I want to fuck, he will give me 500,000 before I will fuck you. There you will pay for the hotel room. I come again. Any woman where I want to fuck will give me 500,000. Then she will pay for hotel room. Na my police. Now I dey sell. Let it concern you. Now God want to judge me for that. Not be you. I can fuck at any time. The only person that I cannot fuck is another person's wife. But if you are a gay, if you are a lady, if you never have husband, if you come and meet me for house, I will use Oko to write your name for your body. Ma fi Oko, ma fi koruko esi lara. This is King Solomon. King Solomon have 700 princesses as a wife. And 300 concubines. That is 1,000. I am King Solomon. I will have the same 1,000 wives. That is my targeting. I will behave like a Solomon. I will do everything like a Solomon. Some stupid people that will ask me that why I not get money. The time that Solomon is in my age, he don't have money. Solomon start from somewhere. I am 34 years old now. Before I will get to 50, 60. Holy center. Money will be like a dust. Money will be like a dust. People will enjoy. All the poor will enjoy. All my money is for poor. All the money that I want to have in this world is for poor. Yesterday I did spend money. We distribute money on Instagram. We give poor money yesterday on Instagram. We give poor. All my money now for poor. I am 234 years old. I have come to this world. I spent 100 years. The second time I spent 100 years. This is the third time. I am 34 years old now. That's what I want to tell you. Go and meet me. We will meet when I immediately get to Ikorodu. Immediately King Solomon get to Ikorodu. I will do live video that. Hey, you all the people who say that you want to kill me. I dey Ikorodu now. Come and kill me. All the people who want to jail me. I dey Ikorodu. Come and jail me. All the people who want to hack me, who want to knock me.
I dey Ikorodu. I dey go Ikorodu now. Bye for now.